ọ̀rọ̀ Yorùbá Nation ọ̀rọ̀ Yorùbá Nation ọ̀rọ̀ Yorùbá Nation ńlá ayé ń pariwo kódà wọ́n ní Ọlọ́run wípé àsìkò tá a wà yìí lórí ọ̀rọ̀ tax reform bill tí Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà báyìí tó gbé kalẹ̀ táwọn kan ń fapá jáná lé lórí wọ́n ní ìyẹn lágbára kí lẹ rí sí gẹ́gẹ́ bí wòlíì. ṣe rí ohun tó wà ń bẹ̀ lótìítọ́ ná ohun gbèsè tó dáa ni ara àpẹẹrẹ èyí tó máa ṣàfihàn wípé àwọn tó ń bínú mostly àwọn tó wà ní òkè ọya àwọn northerners tó ń bínú èyí tó ṣàfihàn wípé ìrẹ́jẹ wà nù nǹkan tó ń ṣe tẹ́lẹ̀. pé wọ́n ti yan àwọn ẹ̀yà kan jẹ. bẹ́ẹ̀ ni tí Ọlọ́run dẹ̀ ṣetán láti ṣe àwọn iṣẹ́ ìlàjà kan kó gba ẹ̀tọ́ tó tọ́ sí èèyàn kó gbà fún èèyàn padà ṣùgbọ́n lọ́dún tó ń bọ̀ a sì máa rí àwọn òfin tuntun bẹ́ẹ̀ yẹn. pé àti rí nǹkan kan báyìí ní 2024. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni 2025 láàrin. bẹ́ẹ̀ àwọn nǹkan tí wọ́n máa tún gbé jáde bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọ̀rọ̀ Yorùbá Nation ohun tó wà ń bẹ̀ ni wípé ó nídìí àdúrà o ká má lọ fọwọ́ lẹ́rán pé àdúrà ti gbà o ká má lọ àdúrà a sì nílò àdúrà gan. ní àjogán ìtì bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ìta ṣùwà yìí. iṣẹ́ wà lórí ẹ̀ gan ìrìn àjò tó yẹ pé ó máa sọ wòlíì di èké ni. bẹ́ẹ̀ ni kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wòlíì ni wọ́n máa bú pé ó ń parọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation àwọn tó ti sọ fún wọn pé wọ́n á gbà ní 2024 nígbà tí ọdún ìbá parí tí wọn ò gbà nǹkan kan wọ́n á mú wọn lónírọ́ àwọn tó ń sọ fún wọn pé tó bá ti di January 2025 wọ́n á gbà tí wọn ti January kọjá tán ò gbà wọ́n á mú wọn lékè ìdí dẹ̀ ni wípé ìrìn àjò yẹn òun ṣe ìrìn àjò tẹ́ pé èèyàn kàn wò lórí ìrìn àjò sì pọ̀ ẹ rí i pé ìgbà táwọn Ìgbò sọ ní December pé àwọn máa gba ìlú àwọn ṣé wọ́n ti gba ìlú wọn so wọ́n ṣe nǹkan tí èèyàn kan ṣé ẹ fẹ́ máa operate Yorùbá Nation lórí tébù ni. pé kì í sórí tébù. kó sórí tébù náà ṣé ẹ fẹ́ máa operate Yorùbá Nation lórí tébù àbí wọ́n fẹ́ máa operate ẹ̀ ní UK pé ìpínlẹ̀ Yorùbá ní UK ìjọba ìbílẹ̀ Yorùbá ní UK kò ń ṣe nǹkan orí tébù so ìrìn àjò yẹn pọ̀ iṣẹ́ sì pọ̀ láti ṣe ṣùgbọ́n ẹ rí i pé mi ń tẹnu mọ́ nǹkan kan àní àwọn tó ń jà fún ṣẹ́ a nílò láti gbàdúrà gidigidi fún wọn wípé ohun tí wọ́n ń jà fún yìí nígbà tó bá dé kí ẹ̀mí wọn kó wà láàyè. lórí ọ̀rọ̀ àwọn ìlànà tuntun tí wọ́n ń gbé kalẹ̀ lásìkò yìí irú fún àpẹẹrẹ irú tax reform bill yẹn àwọn kan sọ wípé ìyẹn fi hàn wípé Ọlọ́run nífẹ̀ẹ́ ìran Yorùbá gan-an pé Ọlọ́run sì nífẹ̀ẹ́ pínrin láàrin kan gbọ́dọ̀ jù kan ṣe gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni lótìtọ́ Ọlọ́run ò fẹ́ wà níwèé mímọ́ Ọlọ́run ò fẹ́ ká rẹ́ra ara wa jẹ so ìbẹ̀rẹ̀ ibi tí gbogbo ẹ̀ ti máa ládùúgbò tó nìyẹn ṣùgbọ́n ohun tèmi sì fẹ́ sọ ní gbogbo àwọn tí wọ́n ń léwájú lórí ọ̀rọ̀ Yorùbá Nation wọn ò gbúdọ̀ sinmi àdén àwa tá à ń gbàdúrà fún wọn náà à gbúdọ̀ sinmi ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àwọn tó ń léwájú náà kàn fẹ́ òtítọ́ àwọn tó ń gbàdúrà náà kàn fẹ́ òtítọ́ káwọn wòlíì náà kàn kàn yìí máa mú déètì lórí. bẹ́ẹ̀ ni káyé máa mú déètì lórí. kàn máa mú fi hàn wọ́n ní. kíni káyé máa mú déètì lórí. sọ́nà ìfúnyàn déètì ni. Ọlọ́run fún yàn ṣùgbọ́n eléyìí tó wà lẹ́yìn kò ń ṣe nǹkan tó kàn wọ́n á kàn múra wọn lékè ni and at the same time wọ́n á lose integrity. so ńgbà tó sọ lónìí kò rí bẹ́ẹ̀ o sọ lọ́la kò rí bẹ́ẹ̀ o sọ lọ́tùnla kò rí bẹ́ẹ̀ ẹ̀rí ńgbà tí 2025 bá máa parí tí Yorùbá Nation bá ti dé wọ́n á fẹ́ lè sọkò mọ́ wòlíì mi kó dẹ̀ sọ pé a máa gba Yorùbá Nation. ṣé kò wá ní rẹ àwọn ará òkè òkun tó ń kọ́wọ́ ti ọ̀rọ̀ Yorùbá Nation ibi tí ìpèníjà wà gangan nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹnikẹ́ni tó bá máa sọ̀rọ̀ nípa Yorùbá Nation kí àwọn tó ń gbọ́ náà kán jẹ́ ẹni tó fẹ́ òtítọ́ kán máa gbọ́ òtítọ́ kán má máa gbọ́ àwọn onírọ́ àwọn eléké àwọn tó máa kàn jí láàárọ̀ tá sọ pé ẹ kú oríire o wọ́n ti pàṣẹ bíìlì wọ́n ti fún wa Yorùbá Nation lórí irọ́. so àti pé ṣe rí àwọn èèyàn fẹ́ èké gan òun ló dẹ̀ fi àwọn èèyàn sí gbèkùn
Bíbélì ní ẹ mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ẹ jẹ́ ká ra òtítọ́ ká má sì ṣe tà. Ohun tí mo fẹ́ sọ lórí ẹ̀ ṣùgbọ́n tẹ́yìn sọ pé ẹ mọ̀ tọ́lọ́run fi hàn yín ni wípé Yorùbá Nation máa dúró. Ó máa dúró, ṣùgbọ́n kò tí ì sẹ́ni tó ò lè sọ pé ọjọ́ báyìí ni o. Èlé sọ pásìkò báyìí. Ìrìn àjò tó sì jìn gan. Àmọ̀ràn wo lẹ ní fún olóyè Sunday Igboho àtàwọn míì tí wọ́n nífẹ̀ẹ́ ìran Yorùbá? Àwọn mìíràn tí mo rí fún wọn náà ni pé ní kí gbogbo wa ká jí gìrì sí ìfẹ́ orílẹ̀-èdè wa, ẹ̀yà wa gẹ́gẹ́ bí Yorùbá, kí wọ́n má sì ṣe jẹ́ kó rẹ̀ wọ́n, kán tẹ̀síwájú, kí Ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́. Àwa ìránṣẹ́ Ọlọ́run náà ká máa fàdúrà tì wọ́n lẹ́yìn. Ó dáa, ẹ ṣeun púpọ̀, ẹ dárúkọ yín. Orúkọ mi náà ni Prophet Temitope Solomon, 08116038917. Ẹ ṣeun púpọ̀ o, àmọ̀rírì yín. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wo lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ, ẹ máa ń share fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ. A country filled with danger in a time like this. Àwa ní orílẹ̀-èdè tó jẹ́ wípé nígbà tó bá jáde kò sí ìrètí àti padà wọlé mọ́ tí ò bá sí Jésù. We are in a country that is not certain to return back home without Jesus. Ṣùgbọ́n èmi àti yín à ń jáde à ń wọlé láti bẹ̀rẹ̀ ọdún yìí. For you and I go and come safely. Níbi tí ẹnì kọ̀ọ̀kan yín ta gbogbo dé ẹ̀ jáde ẹ̀ ń wọlé ewu ayé òwò yín. Wherever you are established, you are going and coming without dangers. Ọpẹ́ ńlá ni fún Ọlọ́run. It's a great praise to the Lord. Ó ṣe wípé bóyá o mọ pákéjì ṣe àbí pé bóyá àdúrà ẹ̀ ló gbà tó bẹ́ẹ̀. It's not because you know how to package yourself or because Ṣùgbọ́n nítorí wípé Kristi wà pẹ̀lú rẹ̀. but because Jesus is with you. Nínú ewu ayé kò jẹ́ kí ewu yẹn kó gbé ẹ̀. In the dangers of this world, you did not have. Let's wave our hands to the King of Kings and Lord of Lords. Ẹ máa jọ̀wọ́ yẹn sí Ọlọ́run. Ọba àwọn ọba jùlọ. Kings and Lord of Lords. Jésù Olúwa wa. Let's clap our hands for Jesus. Jẹ́ ká Lord, ṣe agbára bí ìtìgbani nínú ayé ìyẹ̀wò ọ̀hún ló. Jésù náà yìí bàbá àti ìyá.
lásán wà. Bẹ́ẹ̀ àwọn bàbá tí ò fẹ́ kọ́ wọn tẹ̀síwájú wà. There are fathers that are against the progress of their children. Ṣùgbọ́n bàbá àti èmi mọ̀ níbẹ̀. But my father is not so. Èyí tí gbogbo wa lẹ́gbẹ̀ẹ́. And we all know this. Bàbá mi ò fẹ́ sí Ọlọ́run yóò fẹ́ fún yín. Ara àfihàn kan tọ́jú wa ni pé ó fún wa ní bàbá gidi, ó fún wa ní màmá gidi. God is taking care of us. The significance of His care of our life is that He provides for us good parents. Nínú ìjọ Àjíǹde Kristi. In Christ Resurrection Church. Bẹ́ẹ̀ni, lórúkọ Jésù, gbogbo akitiyan wọn lẹ́ẹ̀kan sí kò ní já sófo. Àdánù ìjọba. Àdánù ìjọba. You must know what you are doing. Show one. Are you here? Akawa méjèèjì sókè.
two hands up. Olúwa fi dá mi lójú pé kò sí ohunkóhun tí a bá sọ ní ìrọ̀lẹ́ nínú ìpàdé yìí tó mú ní ṣe. The Lord will not allow that. Olúwa sọ fún mi pé èyí tí ayé di ẹrù sí lára. I refuse to have rest. Láì ṣe pé wọ́n gbé ẹlòmíì ọkàn gbogbo lẹ́sẹ̀. What I can capacitate a person climb without ọkàn wo ẹlòmíì kò. just looking at a person that. Wọ́n pé tó bá gbìyànjú àti ṣe àwọn nǹkan kan ò rí ṣe. Tòró tó yẹ kó. I observe that some people do not understand what they came here to do. Àní Olúwa ní ìpàdé májẹ̀mú nílé yìí. The Lord said this is a covenant meeting. Olúwa ní òun ó sọ̀rọ̀ òun sì mú ọ̀rọ̀ òṣì. The Lord said he will speak. Olúwa ní òun ó náwó láti gba àwọn ènìyàn.
The authority to move to greater height that you the firstborn here, that the way have been blocked to you. tí ò rí ọ̀nà àbáyọ. That there is no breakthrough before you. Ibi tó yẹ kó wà kọ́ ló wà. You are not in the right position yet. Ṣùgbọ́n Olúwa rán mi sí ẹ. The Lord sent me to you. Ipò tó yẹ kó wà agbára Ọlọ́run dá. Mo bẹ̀rẹ̀ láti sọ àwọn kankan fún wa ní ọ̀nà. So it is not just a mere Iṣẹ́ àpèjúwe àpè. Ìgbà míì wà tó yẹ ká nílò wá gba Ọlọ́run láti fi agbára ńlá. until the Lord. Gbogbo Kristẹni gbẹ̀fẹ́gbẹ̀fẹ́ tí ẹ gbà lónìí. Every unserious Christianity that Olúwa yóò fún.
rí pé Sátánì dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kó fẹ́ run ìdílé yẹn. And Satan started like destroy the Tí o home. bá ní Sátánì ó bẹ̀rẹ̀ iṣẹ́ láti run ìdílé yẹn. When I say Satan started to destroy the Ẹnìkan home, dìde wípé òun fẹ́ pa wọ́n. somebody arose to destroy them. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìkíní lọ, And the person started working. ìkejì lọ. The first one died, the second died. Iye wọn wá sí pé ó dà pé ó mà ti ń di nǹkan. That was when their mind opened that this is beyond physical. Ẹni tó lòun á fi ràn. Tiẹ̀ gẹ́gẹ́ kò ní tù. Even Fún tí a yẹ. that darkness was Bí mo ṣe wá. not
na satayana. Ṣọ́ọ̀bà bí. Ẹni tó gba oúnjẹ tó tọ́ sí. Kò ní lo 21 days. Olúwa ní lórí àwọn alágbára lórílẹ̀-èdè. Olúwa ní. Láàárín àwọn ọba gan orí ọwọ́. Wọ́n máa tú àṣírí ara. Jeremiah 18. Thank you. Only a jacafia. Tí ayé bá fẹ́ bàjẹ́. They will gather the battle of Jeremiah 18:18. the book of Jeremiah 18 verse 18. Ẹ ti rí ohun tí mo sọ yẹn bẹ̀. Have you seen what I'm saying? Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa. Wọ́n ṣe kí ni? Wọ́n àgbàlò bí àwọn ẹ̀rọ. You will think that they are embodiment of lies. Olúwa ló gbẹ̀mí lọ́wọ́. Ogun ẹnu. The battle of the mouth. Bẹ́ẹ̀ ó ní màá fi ahọ́n lù ú. He said, I will use my tongue. If you know the Lord's Ó ní máa bẹ̀rù pé wọ́n kó ogun jọ. Ìtú ṣọ́ọ̀ṣì mélòó? Ṣé ìṣó lásán? Àwọn ẹ̀sìn tí wọ́n sọ jẹ́ pé 2 hours kò tí ì sọ. Bó ṣe bá pèsè lóhùn sí. Ẹnì máa rẹ́rìn. Bẹ́ẹ̀ ni ogun àwọn wọ́n lè fi ogun àwọn tún ìjọ. They can also scatter the gem of the battle of Táwọn ẹlòmíì ò débí rí o. Kò mọ tá à ń ṣe o. the environment that we have. Some people are not I need to know what we are doing. A tún dùn wí ìjọ ẹ̀jú wọn gan lọ. And people like this church more than you as a member. Tí o dẹ̀ mọ nǹkan tá a ṣe kí ni. And the person who will not know what we are doing. Wọ́n ti fẹ́ fi ogun ẹni tú ìjọ ẹ̀. Ọlọ́run ló fi wọ́n ṣẹ̀sìn. They wanted to use the power of some Gbogbo ẹni tó bá lò wọ́n.
war against you. láti òní lọ. From today. Fáráò yẹn ò. Amen. Káwọn méjèèjì sùn. Raise the two hands up. Olúwa sọ fún mi ni mo ń ṣe yìí. What the Lord instructed me. Lórí ogún náà mú ẹ̀rí wá láàrin 14 days. Olúwa ní ẹ̀kíyèsí nínú ọdún. Observe that year. Ó yà àtàkà. Olúwa ní kí ẹ múra alẹ̀. Olúwa ní sùnmọ́ àwọn. People. Afẹ́fẹ́ rẹ̀ kò ní fẹ́ ní ọ̀dọ̀. Ọdún tó kún fún. Ọdún tí a lọ. Be able to walk. Ọdún tí a lábàá. Able to share. Ọdún tí ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni àjálù. But even shine. Má gbàgbé kankan nípa ọdún yìí. Don't forget anything about the year. Tó bá gbàgbé gbogbo ẹ̀ má gbàgbé eléyìí. If you forget Olúwa ní everything, ọdún ìjà ni. it's a year of strife. Ṣùgbọ́n Bíbélì wípé But the Bible says, Isaiah 49 verse the book 25. of Isaiah from I will contend with them that can do what? only I want let Ọdún ìjà me ni. be Ibi àmàfóńdà sáì kàlàmàlà. Olúwa sọ fún mi.
Olúwa sì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbéníjà ogun ni ó dìde sí ìjọ lọ́dún náà. The Lord said there will be a lot in this year. Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ lọ́dún náà. He said there will be a lot of contentions and battles. Olúwa ní nínú. Olúwa ní láti yọ. Take ones, the prophet of away from his children. Kẹ́mi tó rí ẹ ní January 30. Before I see you in the month of Ó tí mo sọ pé kó tí oṣù January 2025 tó parí. that is before the end of Ẹni January. tó bẹ̀rẹ̀. It's a year that the devil is ready to make motherhood a month. Kótó di wípé parí ìsìn Before the end of this program. Psalm 86. Olúwa ní fàfà onísàmì ẹni fàmìhàn mi fún rere. The psalmist Kí àwọn tó showed me kọ. Ìwọ Olúwa ló ti. said in America. Olúwa ní ọdún yẹn jẹ́ ọdún tó jẹ́ wípé òun á lo Trump láti mú ìdájọ́ bá ìwà ẹ̀ṣẹ̀. Two-edged sword. There's two-edged sword. Láti mú ire wá. And the Lord willing to bring goodness. Ìdájọ́ máa wá sí orí. There will be judgment upon America. All sinful acts. Tí ìrìn náà. Disaster occur in America. Olúwa ó fi yé wọn. Torí ìmọ̀ ìjìnlẹ̀ wọn ti rò wípé àwọn pé The Lord will make them know àwọn ní gbogbo that ẹ̀jẹ̀. I'm thinking that they know everything. Ìmọ̀ ìjìnlẹ̀ wọn yóò já gbogbo lẹ̀. But their knowledge will on them, pray for mercy over them. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa wálé. Because there will be many people that will be deported. Ẹlòmíì máa délé kò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ò ti dé. Many will even come home without letting their people know that they've arrived. Àjọ wà.
the word. Múra. Be ready. Ìdí nìyẹn tí mo fi máa ń sọ fún wa. That is why I do tell us. Tí Olúwa bá dé nísì. If the Lord comes now. Ṣíṣe ọwọ́ ẹ̀ yẹn. Ẹ̀rù ò ní bà wọ́n kan pé kó tó gbá wọn mi lọ́wọ́ yìí ò dáa. Will you not be afraid of what the Lord means with you? Dí àmúre rẹ. Tighten your kettle. Torí iṣẹ́ rẹ yóò lérè o. Because your word will prosper. Marabe de city kalamanda kasara. Marabe na kusara. Bẹ́ẹ̀ ní Nàìjíríà yìí. Ẹlòmí bẹ́ẹ̀ lè láàrin àwọn tó ṣe adarí. Tẹ́ẹ̀rù kúrò rárá pé the next 10 years gbogbo ètò kìí tí gbogbo ẹgbẹ́. The person that you never Àwọn owó yìí ò lè. The wind will blow you away that way. It is a year of fight. Yours. Kò sí kí ni? Àfi ẹni tó bá ṣe ti Ọlọ́run. Only for those that be one with Christ. Àlàáfíà ni fún. Peace be unto you. Láti wọ́n fún Jésù. Wọ́n tí ò rí kankan bá múlò pàdé. Dìde jẹ́ ká rí ẹ̀. Ká lè gbàdúrà fún ọ. So that we can pray for you. If you know you've not obtained anything. Kí ìjọ Ọlọ́run lè dìde àdúrà fún ọ. So that the church can intercede on your behalf. A ti parí náà nìyẹn. We are done. Torí bẹ́ẹ̀ ni kí lọ́la tó ṣú máa gbọ́ ẹ̀rí lẹ́nu tiẹ̀. This is one thing I want you to do. Ó yóò ní àìsàn kan lágbo ara ẹ̀. Maybe you have one ailment Ní within you. kankan lágbo ara ẹ̀. Or you have one Tí infection ò yẹ kó wà bẹ́ẹ̀. that is not supposed to be Gbọ́wọ́ ẹ̀ there. síbẹ̀ níṣẹ́ Lift your hands. ìdíje. Lift your hands. Ní àkókò ìwòye, Bíbélì mi kó ní ìwòye sùn. The Bible says, heal me. Èmi I will be healed. gbà mí, Deliver me. èmi ó sì là. And I will be delivered. Lórúkọ Jésù. Ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀. Jákèjádò ní. Ohun kan ló sùn táyà lè ṣe kí ni. Ohun tí wàá sùn lálẹ́ yìí, jíjí tí wàá jí láàárọ̀ yìí, yóò padà láwọn ọ̀gbìn. Orí ọ̀fẹ́ Jésù Kristi. jàǹfààní oṣù december tọdún tuntun 2025 ní Eastern Estate Shimawa agbègbè táyé ń sọ. Eastern Homes and Properties.
real estate tó fà bọ́yọ̀. lóṣù december tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí snad estate ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù. ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí o. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn. kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Isnad Estate ṣìmáwá sanwó lẹ́ẹ̀kan lásìkò december tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí i ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.